Ẹ̀yin olólùfẹ́ fíìmù Arike pre-order, ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Arike pre-order. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Ẹ tẹ subscribe button láti wo part 2 Arike pre-order apá kejì. Mo lérò pé gbogbo yín ti wo apá kìíní fíìmù náà, ẹ dẹ̀ rí bó ṣe dùn tó. Mo mọ̀ wípé gbogbo yín máa fẹ́ wo apá kejì fíìmù náà. Ẹ tẹ subscribe button torí àǹfààní tẹ́ ò máa rí ní wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù náà tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Arike pre-order. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Arike pre-order. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ṣé àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni, tàbí graphics fíìmù náà, tàbí storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Arike pre-order ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajiboye lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.